kábíyèsí Olódùmarè kábíyèsí Ifá adúpẹ́ lọ́wọ́ gbẹ̀lú òfin ta Ọlọ́run káàkiri àgbáláyé wípé ojú tẹ́ fi ń wò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa kò ní í di ó tójọ́ mẹ́ta díẹ̀ tá a ti ṣètò kẹ́yìn àwọn ọdún káàkiri ló fà fídíò ti wà online tó ti pọ̀ táwọn èèyàn ti sọ nípa àṣẹṣe nípa agbá nípa àwo tó yẹ ká sọ̀rọ̀ sí bẹ́ẹ̀ ni bínú sí wa ni ìfowópamọ́ ṣe Olódùmarè bá ṣe gbàdúmọ̀rẹ́ bá ṣe àti wà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ Olódùmarè adúpẹ́ lọ́wọ́ Ifá adúpẹ́ lọ́wọ́ gbàdúmọ̀rẹ́ àwọn tó jẹ́ olólùfẹ́ rẹ̀ ṣe ti pọ̀ lórí TikTok ni o lórí Facebook ni o tí a ti pè sí báyìí ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ ni gbogbo àwọn ọmọ ọkọ Yorùbá wọ́n ti ń padà wálé ó dàbí bàbá mi kan ni ìwà lẹ̀sìn wọ́n sọ pé gbogbo ọmọ ọkọ Yorùbá kásìmọ̀ gàá gbogbo ẹni bá ti jẹ́ ọmọ ọkọ Yorùbá gbogbo yín pátá káàkiri àgbáláyé ẹ̀mọ̀ ga ni gbogbo ọmọ Yorùbá tẹ́yìn wò pé ìkan bàbá yín ní ilẹ̀ bàbá yín lélẹ̀ yìí kíní yìí ogún bí wa ni tẹ́fẹ̀ káṣà wa èdè wa ìran wa ẹ̀sìn wa ẹ̀yà wa orúkọ wa bá wọ́ parẹ́ ẹ̀yin náà ò ní parẹ́ gbogbo ọmọ ọkọ Yorùbá ẹ̀mọ̀ ga ni o òótọ́ náà làwa náà rí òótọ́ la rí la fi dúró tì sáwọn ọ̀rọ̀ sàkámà ìjẹ tó ti pa fún wa ọmọdé gbígbín eré bọ́ ìrọ̀ lásán ibẹ̀ kọ́ mò ń lọ bàbá wa kan bàbá níbi ojúlàdé yìí ní bàbá ẹmẹ́sì yàbá o tó ní níbi ojúlàdé yìí náà bàbá ń jáde wọ́n wá ń dúnkokò wọ́n ń dún mọ̀rúmọ̀rú mọ́ evangelist Noah Ezekiel àwọn tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn pé kí ló dé tí wọ́n ń dúnkokò mọ́ Noah Ezekiel wọ́n nítorí pé ó ń bá Islam jẹ́ ni wọ́n ní kódà lórí ọ̀rọ̀ yìí ẹ̀sìn ò kọkú làwọn ẹ̀jẹ̀ wọ́n ní ẹni oníkan láti gbọ́ pọ̀ nǹkan kẹ́mi ni ó bọ́ bẹ́ẹ̀ ni wọ́n láwọn òkọ̀kẹ́mi wọ́n ní àwọn òkọ̀kẹ́mi àwọn ó bọ́ lórí ọ̀rọ̀ Noah Ezekiel ipò ń ba Islam jẹ́ pé àwọn òkọ̀ kì í ẹ̀mí Noah Ezekiel kó bọ́ lórí ẹ̀ ṣùgbọ́n kèsì mi mo sọ bàbá níbi ojúlàdé yìí ló sọ sẹ́yìn kí wọ́n sẹ́ mọ́ sọ̀rọ̀ táwọn náà sọ̀rọ̀ tí wọ́n fèsì sí ṣùgbọ́n adéwádé pélé ìfẹ́ lágbára láti mọ dúnkokò mọ́ọ̀yàn lórí pé ó wá sórí atẹ́gùn ẹ̀já gbọ́ fídíò láti bẹ̀rẹ̀. ó ní tí wọ́n yẹ só ń gbéraga ó ní ẹ̀pọ̀ kan àwọn tí wọ́n bá dá ọkọ̀ ọ̀rọ̀ Ọlọ́run lọ́dọ̀ wọn ọkàn wọn gbẹ̀rì rìn fọ́rọ̀ Ọlọ́run tí wọ́n gbọ́ ìbá àkàn nínú yẹn ní tí Kùránì wá sí júwe tánàbí bá jẹ́ ẹni tí ń ṣe lójútàjú nǹkan tàbí ẹni tí ń dọ́ọ̀bù nǹkan kan ní sẹ́rù ayé àti mọ̀ọ́kàn yóò jáde ẹ máa sọ nǹkan bó bá ti rí ẹ máa ọ̀rọ̀ tẹ́ ń sọ ọ̀rọ̀ tó lè dá wàhálà alẹ́ ni tọ́lá wọn kan bí ara wọn ò ní gbà tó ń sọ ọ̀gbọ̀n kan ní ẹ̀kọ́ sọ ní ìsìn kí wọ́n bú ànábì Ìsá. ó ń sọ wípé ọ̀rọ̀ tí evangelist Noah Ezekiel ń sọ lórí atẹ́gùn wípé ọ̀rọ̀ tó lè dá wàhálà alẹ́ ni wípé ǹjẹ́ ẹ̀rẹ́ nìkankan kó bú ànábì Ìsá abẹ́ ẹ̀rí ẹnìkankan kó bú àwọn oníṣẹ̀ṣe ẹni ọ̀rọ̀ tó lè dá wàhálà alẹ́ ni nínú gbogbo ọ̀rọ̀ tí evangelist Noah Ezekiel sọ èèwo ló lè dá wàhálà alẹ́ bẹ́ẹ̀ tó ti tó èyí táwọn ọmọ tiyín ti sọ síwájú bí àwọn mùsùlùmí ò tiẹ̀ mọ̀ pé ẹ̀yin lẹ fún Noah Ezekiel ní program tí ó ṣe àbí ṣé ó rí Noah Ezekiel kẹwàá sọ online ó kàn sọ balabala ni ṣé bí inú fídíò táwọn ọmọ yín ti ṣe sẹ́yìn ló ti lọ ń pick àwọn ọmọ ìyá wọn ni ẹ̀mọ́ jọ wà náà níjàre ṣáàgbọ́ gbogbo wọ́n jọ wà ní nínú fídíò táwọn ọmọ ìyá yín táwọn mùsùlùmí ẹgbẹ́ yín ti ṣe sẹ́yìn Noah Ezekiel ọmọ dáadáa yóò wá jókòó yóò lọ wò ó gbogbo ọ̀rọ̀ tí àwọn ọmọ ìyá yín nínú ẹ̀sìn Islam tán ti pamọ́ Christianity tán ti pamọ́ Jésù yóò àmú jáde yóò àmọ́ tún play yóò àníkẹ́yìn ọmọ gbọ́ yóò àmọ́ dìbọ́ǹkì gbogbo ọ̀rọ̀ yẹn gbogbo ọ̀rọ̀ tẹ́ ti pamọ́ Jésù tẹ́ ti pamọ́ Christianity yóò wá ń clear fáwọn èèyàn bóyá látàrí pé bóyá ó wá ń dìbọ́ǹkì irọ́ ẹnu ẹ̀ ó wá ń fi ẹnu gbá ẹ̀sìn yín bí ó ṣe wù yín sóun ló bẹ̀rẹ̀ rẹ̀ ni kèsóun ló bẹ̀rẹ̀ rẹ̀ o kò kí ń ṣe Noah Ezekiel ló bẹ̀rẹ̀ pé ká mọ kóyàn jọ ká mọ sọ wípé ẹ̀sìn báyìí kò dáa àbẹ̀sìn báyìí kò dáa Noah Ezekiel tí wàá ti mọ kóyàn jọ kó mọ ṣe ti ìta gbangba káàkiri gan ẹ̀yìn náà àwọn ọmọ ìyá inú Islam náà ló ṣe ìta gbangba káàkiri àwọn tó ti ṣe celebrate 30 years of stage 20 years of stage lórí pé wọ́n bà ẹ̀sìn ẹlẹ́sìn jẹ́ lórí pé wọ́n fẹ́ sọ gbogbo ayé di kìrìsìtẹ́nì wọ́n fẹ́ sọ gbogbo kìrìsìtẹ́nì di mùsùlùmí
ẹ má bínú jáde wọn lórí pé mẹsàn-án kìrìsìtẹ́nì di mùsùlùmí mo wà ní sọ̀rọ̀ ní tó wà nù Kùránì mọ́ ọ̀rọ̀ ọ̀nù bíbélì gẹ́gẹ́ wọn àmọ́ sọ ohun tó lọ síwájú yẹn mo fẹ́ kẹgbọ́n tó sọ̀kan síwájú nípa wípé ẹ sáwọn mọ́ ba ẹ̀sìn ẹlẹ́sìn jẹ ẹgbọ́n yẹn. ẹ má bú náà mùsùlùmí gẹ́gẹ́ oríire ò pé àjẹsọ̀rọ̀ ẹ̀ láìláì ọ̀wá. ṣe gbọ́ wọ́n ní nínú àwọn táwọn jẹ́ mùsùlùmí nípa ẹni tó bá bú kìrìsìtẹ́nì àbẹ́ni tó bá bú ní táwọn kìrìsìtẹ́nì gbàgbọ́ oríire ò pé wọ́n ní ẹni bá bú kìrìsìtẹ́nì àbẹ́ni tó bá bú nǹkan tí àwọn míì gbàgbọ́ oríire ò pé bàbá ẹ ti bára yín bí o ẹbí bẹ ti bára yín bí igi lẹ fẹ́ bẹ́ ẹ ti bẹ́sẹ̀ mọ́ igi lẹ fẹ́ bẹ́ tàbí ẹ fẹ́ bẹ́ takùn ẹ wá fà takùn báyìí wọ́n fẹ́ bá takùn wọ́n wá fà takùn báyìí bọ́ tọ́kàn bẹ́ takùn wálé báyìí gbáà pẹ̀yẹ bẹ́sẹ̀ mọ́ nù wọ́n fẹ́ bẹ́ takùn wọ́n bẹ́sẹ̀ mọ́ ẹ lọ́tí ọjọ́ sí tẹ́lẹ̀yìn ẹlẹ́bọ ẹ bá lọ di Jésù yóò àmọ́ rìn sẹ́ẹ̀ fídíò tẹ̀ ẹ sí tó fún yín ló kọjú ní ojúlàdé yìí tẹ̀fì níbi ojúlàdé yìí náà ẹ bá gbé kinní kan ẹ mọ̀ rìn sìn ẹ pè yín lọ́lọ́run sẹ́yìn wá tọ́lọ́run níbi ojúlàdé yìí fídíò òun gangan ló fún yín ló kọ́ níbi ojúlàdé yìí ṣe ìpẹ́lẹ́bọlẹ́ mú bẹ̀ ẹ bú wa tara ní ń pé kí láwà gbé dání kí là ń ṣe ní tí ò lẹ́nu ọ̀sà tó lẹ́nu tí ò lẹ́nu ọ̀sà tí ò lẹ́nu wọn làwọn náà ti jáde fún yín pé káàbá náà lẹ́nu gbogbo òfin tá a là kọ Cristiano Ronaldo ti parẹ́ ẹ náà ti fídíò tá a ṣe ń gbà yẹn ibẹ̀ yẹn kọ́ mò ń lọ ẹ má jẹ́ mú tèmi wọ̀ ẹ wá sọ pé ẹni tó bá bú ẹ̀sìn wọn oríire ò pé àbẹ́ni tó bá bú ẹ̀sìn ẹlòmíì oríire ò pé ọmọ ìyá yín tó ṣe 30 years of stage tó ti ń ba Christianity bó jẹ́ bọ̀ àbí kí n tún mọ kí n program tó ṣe comparative in Islam kí n náà ṣe comparative in Islam kí o dẹ̀ mọ̀ ṣe kó dẹ̀ celebrate pé òun 30 years anniversary tó ti ń ba Christianity jẹ́ bọ̀ intel sọ fún wa náà ni pé ẹni tó ti ń bá Christianity jẹ for the past 30 years yẹn orí rẹ̀ ó pé náà ni ẹ tẹ́ sọ fún wa náà ni pé ẹ̀yin náà tẹ́ ní pé àwa igi tí ò lẹ́nu sìn kíníkan tí ò lẹ́nu sìn tí ń rin sìn níbi tójú làdé yìí náà ipe sọ yẹ ká ipa pé orí wa pé sọ yẹ ká mọ bọ́n tí ò lẹ́nu ká mọ bọ́n tí ò lè sọ̀rọ̀ ṣe pé iná ti bú tiwa ń bẹ̀ òun náà ṣe pé orí tí ò pé òun náà ẹ ti bẹ́tàkùn ẹ ti bẹ́sẹ̀ ẹ̀yin mọ́ gbogbo ọ̀rọ̀ pé ká bẹ̀sẹ̀ ẹlẹ́sìn jẹ́ àbí ká ṣe kíníkan mùsùlùmí ló ṣe táàtì mọ́ bẹ̀sẹ̀ ẹlẹ́sìn jẹ́ káwọn ìlú bàbá ń gbàfẹ́ sí wọn kì í sàwọn afẹ́ bẹ̀sẹ̀ ẹlẹ́sìn jẹ́ nígbà táwọn àrò tọ́ tán gbogbo àwọn bàbá tó ti lọ tán fọ́ọ̀sì Islam lé lọ́wọ́ àwọn ìyá tó ti lọ tó fọ́ọ̀sì Islam lé lọ́wọ́ nígbà táwọn àrò tọ́ tán làwọn dìbọn kí ogbó rọ́tẹ́ ti pamọ́ wa yẹn ìbéèrè táwọn bàbá ò lè béèrè làwọn béèrè lọ́wọ́ yín táti wá béèrè yóò dìjà bá ti béèrè yóò dẹ̀wọ̀n ìbéèrè là ń béèrè a kàn béèrè pé à kílótélé fìrí báyìí kàkà kí mùsùlùmí wá jáde kó wá pé à ntí kìíní ìfìrí báyìí báyìí lórí báyìí lórí kó wá mú ìfìdímúlẹ̀ rẹ̀ wá mùsùlùmí ò lè fìdí rẹ̀ múlẹ̀ ó sì tán àti báyìí ń jà ní nígbà mo bè lọ́wọ́ wọn mo ní àkílẹ̀ tẹ́yìn bá fẹ́ bá Ọlọ́run tiẹ̀ sọ̀rọ̀ kò ní sọ̀rọ̀ Ọlọ́run tẹ́yìn bá bá Ọlọ́run tiẹ̀ sọ̀rọ̀ ó sì jẹ́ pé èdè ìlú onílù lè fi bá Ọlọ́run tiẹ̀ sọ̀rọ̀ ipò sì wà nínú Kùránì chapter 14 verse 4 pé a kò náà jíṣẹ́ kan sí ìran kan bí èsì nípa èdè àwọn èèyàn rẹ̀ láti ṣàlàyé Ọlọ́run fún wọn mo wá ń béèrè lọ́wọ́ àwọn afáǹgbá yẹn pé tí kílódé pé tí èèyàn bá fẹ́ bá tí mùsùlùmí àwa táwa Nàìjíríà bí ta àgáwá Yorùbá àwa fẹ́ bá Ọlọ́run sọ̀rọ̀ kí ni ìdí tá fi lọ lo èdè Lárúbáwá ọ̀rọ̀ tí mo kọ́ béèrè nìyẹn wọ́n sọ díjà ni o nígbè kíni ó ti mọ bá aláwù tàwọn sọ̀rọ̀ pẹ̀lú Yorùbá igbá kan àwo kan tó àti béèrè tó a ṣe pé àwọn ò rí dáhùn fún wọn sọ díjà ni kí tó a fi ṣèdè lédè láti bọ́lọ̀ sọ̀rọ̀ ẹ̀sẹ̀ pé kí nìdí tí mùsùlùmí tó fi jẹ́ pé tí mùsùlùmí bá yẹ kírun gbogbo wọn kàbá àwọn fèsì tí mùsùlùmí bá ti kọjú báyìí ó nírun tá ti kọjú báyìí kò nírun sọ́ọ̀sà kan ló wà ń bẹ̀ wọ́n sọ díjà ni ìtàláwà wọn sọ fáwọn ọ̀nà káwọn sáà mọ fèsì kàbá aláwọ̀ ló sì kọ́ kàbá ẹlẹ́bọ ló kọ́ wo. a bẹ̀rẹ̀ pé kí téèyàn bá ti kú ẹlẹ́mọ̀ rán mú ẹ̀mọ̀ ká kúrú aláwọ̀ fún kí ni ìtumọ̀ kúrú aláwọ̀ ipe ntọ́kọ mo ò dákò kú mẹ́rara mùsùlùmí mọ́ sọ díjà ni gbogbo ọ̀rọ̀ pàtó tó wà ńlẹ̀ o táìkì wọn èlé dáhùn. so nípa ẹdẹ yìí kìí ṣe wípé àwa tá a dé nìsín lábẹ̀rẹ̀
lábẹ̀rẹ̀ pé bóyá èèyàn bẹ̀sìn jẹ́ nìyẹn kò bẹ̀sìn ẹni ẹ̀sìn jẹ́ ṣùgbọ́n gbogbo ètò táyìn ti ṣe sílẹ̀ tẹ́ ti fi parọ́ mọ́ wa tẹ́ ti parọ́ mọ́ àwọn rúmọlẹ̀ wa àwọn òrìṣà wa àwọn bàbá wa tó ti lọ tẹ́ pé Ṣàngó ló bá yé ibi jẹ́ Ògún ló bá yé ìrántí ẹ jẹ́ kíní kan Yẹmí Sọpọ́sọ ló bá yé òun jẹ́ Buhari ọmọ ẹran Buhari ẹran Musa olówó ó ní Ọ̀ṣun kan ti gbóhùn lọ rí kíní kan àwọn bàbá yín ajá ni kíní kan òun náà ní kún lọ kó fádànù bàbá yín ajá ni Bello ó ní wọn lọ kó fádànù gbogbo tó ti sọ yẹn tá àwọn sọ pé ya intẹ bá ti ṣe alẹ́ gbogbo fídíò tí mo bá fẹ́ ṣe intẹ ti sọ lèmi fẹ́ sọ̀rọ̀ sí kéèké bóyá mi wá lọ prepare fídíò láti takú yín gbogbo tẹ́ ti sọ tẹ́ ti fi tàwọn èèyàn jẹ́ yẹn tá a bá ti wá ń dìbọn kí ẹ yóò àmọ́ di pé lára yín ó wá ń bọ́ sódì lára yín lẹ́yìn ìgbà yẹn báyìí ẹ bá bẹ̀rẹ̀ tẹ́tì ṣẹ́rí ti Bẹ́lílì náà sáwọn sọ pé òun fún níjọ́ méje nígbà òdìjọ́ méje Bẹ́lílì jẹ́ yóò jẹ́ ká ó tó ọmọlọmọ wà láyé nǹkan kò ṣe bọ́ọ̀rọ̀ ayọ̀ bó ṣe rí nù nǹkan tẹ́ ẹ ti ṣe làwọn dìbọ́ǹkì gbogbo àwọn ọlọ́tẹ̀ ti pa táwa bá ti wá ṣe ó wá mọ́ bọ́sáwòjì lára yín gbogbo ohun tí ọmọ ìyá yín handicap tó ti fi gbogbo rọ́ tó ti fi gbogbo bíi 30 years pa Noah Ezike ò tí bẹ̀rẹ̀ program kò tí bẹ̀rẹ̀ ó ṣe bẹ̀rẹ̀ ni kò tí bẹ̀rẹ̀ torí fídíò sì pọ̀ tí ó dìbọ́ǹkì tó bá ti wá ń dìbọ́ǹkì ẹ̀ fẹ́yìn láti wá mọ tẹ́tì yẹn tó wá fọlọ́pàá gbé yín ẹ pẹ̀lẹ́ mọ́ o ọ̀tọ̀ ni ẹnìyẹn kò lè mọ tẹ́tì live yẹn o ẹ lè mọ tẹ́tì live anybody tí wọ́n yẹn kò wá sí online kó wá mọ tẹ́tì live anybody kò sí títa lọ́nà lẹ́sọ̀rọ̀ ẹ kàlẹ́ sọ pé ó sọ níta ilé sọ náà ni pé bí ata lọ́hùn bẹ́ẹ̀ sì yín jẹ́ èmi ò sì bẹ̀ sí yín yóò tó lé mi sọ bọ́ ó wà lè rí mi kí wọ́n sọ pé bí mo wá tẹ́tì yẹn kí la fẹ́ tẹ́tì yẹn fún àbí ọ̀rọ̀ tí ìdíjà tọ́wọ́ ti ní ya ẹja rojọ́ tẹ́lẹ̀ kan tó yá tàyàn láyà tí ò fẹ́ rojọ́ alábùsí ni ó fẹ́ sọ díjà torí kò fẹ́ kẹ́ ẹ rojọ́ torí wọ́n mọ̀ kí tẹ́ bá ti rojọ́ ẹjọ́ ò ní gbé sóhun lẹ́sẹ̀ irú ẹni bẹ́ẹ̀ tẹ́ bá ti dẹ́jọ́ lẹ̀ yóò sáré sọ díjà ni àwọn mùsùlùmí nù ẹjẹ́ adẹ́jọ́ lẹ̀ ká ṣe dìbẹ́ẹ̀tì ká fọ̀rọ̀ jomi tó rọrọ̀ àti handicap àti àbájọ bíjìláde yìí àti dìgbòlúgìwò gbogbo yín àti ẹlẹ́nu jẹ̀bẹ̀lẹ̀ wo gbogbo yín Muftau gbogbo yín ẹ jáde ẹ wá sí competition pẹ̀lú Noah Ezike ẹ lè win ni ẹ instead ẹ àfi jáde pé ya nǹkan tí òye wa nú ẹ̀sìn ni ẹ jájọ sọ ẹ wá jáde ẹ wá ń tẹ́tí ẹ mọ̀ nǹkan tí ẹ bá ń wí lọ ẹ gbọ́ lọ torí òun sọ bí ẹni pé Noah Ezike ló bẹ̀rẹ̀ kínní kì í sọ̀rọ̀ rárá kò tí ẹ Noah Ezike tí ní mẹ́sẹ̀jì yẹn kan mẹ́sẹ̀jì tó sì wà lọ́wọ́ ẹ ni pé gbogbo rọ tẹ́tí pamọ́ Jésù tẹ́tí pamọ́ Christianity ó ń dìbọn kí ẹ mẹ́sẹ̀jì tó sì wà lọ́wọ́ Noah Ezike báyìí nìyẹn kò tí ì bẹ̀rẹ̀ rárá kò tí ì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí kódà kò tí ì sọ̀rọ̀ nǹkan pa yín kò tí ì sọ kankan ara wa ti ń ja yín jẹ kò tí ì wí kankan. àwa mú ọ̀rọ̀ tí ò tó tí ẹ sọ fún ògbé lọ orí ànábì wa Muhammad máa ṣe làákàrè rè ò pé wọ́n gọ̀gán ni èyí ò jésì díẹ̀ fún ọ ìwọ náà àjùkí ni ẹ púpọ̀. ṣé ń gbọ́ ó ní wọ́n gbọ́rọ̀ ọ̀rọ̀ tí ò tí tó nǹkan ó ní Noah Ezike ó ló gbọ́rọ̀ yẹn lọ sórí ànábì àwọn Muhammad oníṣòwò ní kí Noah Ezike mọ̀ sí ní làákàyè ó ní làákàyè ò tí ì pé o ó ló gọ̀gán ni kó mọ̀ sí làákàyè kíkẹ́ làákàyè ò pé rárá o. nígbà tí handicap tó ń sọ pé Jésù lọ sínú oko ó yàgbàdo jẹ ó jàgbàdo alágbàdo ó jalè mbẹ́yẹn kẹ́tẹ́kẹ́tẹ́ ó jalè ó lọ tún kẹ́tẹ́kẹ́tẹ́ ó jalè mbẹ́yẹn ó jàgbàdo ó jalè mbẹ́yẹn nígbà yẹn ta ni handicap reverse ṣebí Jésù ti wọ́n ni ìwọ wa ń sọ̀rọ̀ olórí rẹ̀ ò pé sórí ẹ̀ tó ní Jésù jí kẹ́tẹ́kẹ́tẹ́ sórí tiẹ̀ pé ṣàwọn tó ní Jésù jí kẹ́tẹ́kẹ́tẹ́ sórí tiẹ̀ pé ìtàwọn tí ẹgbẹ́ tó lè mọ lórí ìtàwọn gbé tó lè wọlé lórí tábà ní ká máa bá lọ báyìí kó wọn sọ pé yá o káníyàn kó mọ́ sọ̀rọ̀ nípa ẹ̀sìn ẹnìkankan mọ́ káníyàn kó mọ́ sọ̀rọ̀ nípa ẹ̀sìn ẹnìkankan mọ́ káníyàn kó mọ́ sọ̀rọ̀ nípa ẹ̀sìn ẹnìkankan mọ́ àwọn handicap wọn kò gbá wọlé ni o torí ìtàwọn fi ń jẹun nu àbẹ́ ẹ̀ríjọ́ kan tá handicap wá jáde tó wá ń píṣì Quran tó wá jáde tó wá ní Quran kìnìkan ànábì sọ báyìí tó wá ń sọ̀rọ̀ ànábì lọ programu tiẹ̀ lórí kó ba ẹ̀sẹ̀ ẹlẹ́sìn jẹ ni kíni ìbàjẹ́ tó ti dàgbà nú àwọn kan táníkà dálẹ̀ kàtúnṣà kẹ́ni kó mọ́ sọ̀rọ̀ pẹ̀sẹ̀ ẹnìkankan mọ́ tí lọ́ní sẹ̀sẹ̀ bá wọnú fábà yìí ọ̀rọ̀ pọ̀ ń bẹ torí gbogbo àwọn bàbá yìí bàbá Muyideen ní ọ̀fà Muyideen ní kìnìkan gbogbo ìtọ́nú fáwọn lọ sọ di tàn nàbí tàn
mo gbọ́ òtọ́ nípa sọ síta àdébí tẹ̀ ọ̀tọ̀pọ̀ ọ̀nù fatiwe yìí mọ̀ sọ inú bíbélì ìtọ̀pọ̀ bẹ̀ tí wọ́n mọ̀ sọ Kùránì nìkan náà ni múlẹ̀ wáìkè wọ́n mọ̀ múlẹ̀ lọ ni torí pé kò sí tẹ́fẹ́ sọ kò sí ìkẹ́kẹ́ tẹ́lẹ̀ fi ròyìn ẹ̀sìn yẹn ju pé kí wọ́n bá ìgbàgbọ́ tiẹ̀ tó gbàgbọ́ wọ́n bàjẹ́ fún ọ kẹ́sìn wọn lè bá a gòkè ní tọ́mọ̀ ṣe nìyẹn wọ́n fẹ́ bá ìgbàgbọ́ tí wọ́n gbàgbọ́ jẹ́ fún ọ kẹ́sìn lè bá a gòkè bàrí bí ojúlàdé yìí ó tó bẹ́ẹ̀ kí mo sọ fún ọ ó tó bẹ́ẹ̀ láti dúkokò mọ́ nua evangelist wa Ezekiel ó tó bẹ́ẹ̀ kò sí sí tó ṣe kò sí kíni kò sí tó ṣe nua Ezekiel sọ kí mo fi ọlọ́kọ̀ balẹ̀ mo sọ fún ẹ 100 àwa wà lẹ́yìn ẹ 100 kódà 100 lórí 100 àtúwà wà lẹ́yìn ẹ kò sí kankan kò sẹ́tẹ̀ bí ẹ̀dá kò sí wọ́n fi ọ ṣe ó ṣe bẹ̀rẹ̀ ní ìwú òtí ẹ̀ tí sọ̀rọ̀ kankan tiẹ̀ tí wọ́n ti ṣe ó tí ní Ezekiel jáde ní ìsìnkú tí ìwọ́dún kan ó tí 30 years anniversary ó tí 2 years anniversary ó tí bẹ̀rẹ̀ mẹ́sẹ̀jì tẹ̀ gan ó kàn sí dìbọ́ǹkì rọ̀ wọn ni tí inú Ezekiel tó bá fẹ́ ṣe program ṣẹ́jú èlò ń ṣe ẹlẹ́wọ̀ye wákàtí táwọn fi ṣe program láti parọ́ mọ́ ẹ̀sìn ẹlẹ́sìn láti ba gbogbo ẹ̀sìn ẹlẹ́sìn jẹ́ ẹlẹ́wọ̀ wákàtí táwọn fi ṣe program ẹ̀yẹ́ ṣe wákàtí bíi program bíi 4 hours mo ti wo gbogbo program handicap 4 hours rí mo ti wo 3 hours rí program nínú Ezekiel ń ṣe bá ṣe 20 minutes èyí tó sọ̀rọ̀ sí ìkẹ́kọ̀ọ́ ní bíi 5 minutes 8 minutes lọ kí wàá ló ti ṣe ẹsẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀ tí ì nǹkan ẹ̀yin claim pé wọ́n forí wọ́n rí ànábì mọ́ mọ́fin wọ́n sọ̀rọ̀ tí ó dá sánàbí mọ́ wọn ẹ̀yin claim yín àbí bọ̀dá yín Rasidi wo ṣe ẹsẹ̀ gbọ́gun tó ń sọ káàkiri nípa àṣẹṣe ó lọ ń gbọ́ sàlẹ̀ tí wọ́n gbé lọ ọ̀sán ẹgbẹ́ ànábì mọ́ ti yín ni ayé sọ ní dá tó láyé òsò ní dá bọ̀dá yín Dìgbòlugi wo ó láyé òsò ní dá olóńgbálẹ̀ tí wọ́n gbélé o sáwọ́sẹ́ ṣe ànábì Muhammadu yín sọ́lọ́ tó lọ́jọ́ orí ìsàlẹ̀wọ́ sẹ́gbẹ́ ànábì Muhammadu yìí rí tó máa pọ̀ sọ̀sán dáhùn tó wọ́n pa ànábì Muhammadu yìí kò dáhùn rí ni àbí sáwọ́ àmọ́ bùsàdó ní ni àwọn yẹn bẹ̀sẹ̀ lẹ́sìn jẹ́ ẹ lọ kọ́ sí àwọn ọmọ ya yín sọ pé ó dà ìpínlẹ̀ àti jáde Rasidi Ayinde Dìgbòlugi ó dà ìpín fún níbi orílẹ̀-èdè sálárì tí èbá ṣe bẹ́ẹ̀ ni ó dà ìpín wọn àti mùsùlùmí wọ́n fún níbi orílẹ̀-èdè Muftau àwọn bọ̀búsítà ẹlẹ́nu ìjẹ̀bẹ̀lẹ̀ ẹlẹ́nu bí ẹ̀yìn mẹ́fà ó dà ìpín fún wọn sálárì tí èbá ṣe bẹ́ẹ̀ ni kò ní mọ bú ìṣẹ̀ṣe kó mọ bú náà Yorùbá kó mọ tún tan wa kọ kẹ́ ẹ mọ́ lè pè é láti bá sọ̀rọ̀ pé bàbá ẹ mọ̀ ṣe kíní yìí kò dá o àtẹ́bá ti ń bú tiwọn mọ̀ bú tiwa o ẹ lè pè kẹ́ gbàlámọ̀ràn ṣùgbọ́n tí a ṣe tí wọ́n ti sọ táìsọ̀ wọn kan tó bá ti tako ìgbàgbọ́ tí ẹ lè jáde ká mọ̀ sọ́fà nìyẹn kó rí rè ó pé orí tèyín sì pé orí tèyín pé gan kọ́lọ́mọ́jì ẹsẹ̀ dúró ẹgbẹ́ yín tiẹ̀ ní àbọ̀mọ́nú yín tẹ́ ẹ̀ ń sàlàsàlà tẹ̀lé tẹ́ ẹ̀ ń sáré tẹ̀lé níbo ṣe pé ń tẹ́ jẹlẹ ẹ̀ lẹ́ ń wá ẹ jẹ́ agbọ́n tán bí lọ. ìwọ náà àjùkìní ẹ pọkọ rẹ ọgọ orí ẹ òpin gan kódà tó o bá sì tẹ̀ wájú lórí tó ń sàn gan ọkà bá máa burú lórí ẹ tọrọ Ọlọ́run yọ sí ọ ìdùnnú Ọlọ́run sọ̀kalẹ̀ lé ọ lórí bàbá sì ní ò ní rí bẹ́ẹ̀ kájọ sọ ìwọ. ìbínú Ọlọ́run kò lè sọ̀kalẹ̀ lórí ó ní tí ó bá ṣe kíní nǹkan tí ó bá dẹ́yìn lórí ọ̀rọ̀ tó ń sọ yóò ká bá máa burú ìbínú Ọlọ́run ṣẹlẹ̀ lórí ìbínú tí yín ni ẹ̀yin lẹ́ ń bínú ìbínú Ọlọ́run sọ̀kalẹ̀ lórí Ọlọ́run tí wá ń bínú ìwọ rí bínú Ọlọ́run rí ìwà àtọ́lọ́run jẹ́ gbélé kan náà rí tí wàá bínú jẹ tí wàá fara ya ìbínú Ọlọ́run sọ̀kalẹ̀ lórí ìbí ó ní ìbínú tiẹ̀ ìwọ ń bínú ìbínú rẹ sì ni kò túnú kankan lára rẹ ìbínú rẹ kò túnú kankan lára evangelist náà Ezekiel ìbínú rẹ ìbínú Ọlọ́run kankan ò sí lórí rẹ ẹ̀yin tẹ́ ń takọ̀ àlàáfíà yìí ìwọ tó ń takọ̀ àlàáfíà yìí ni ìbínú Ọlọ́run wà lórí rẹ ìbínú Ọlọ́run ò sí lórí ní Ezekiel ó ní yóò di ìbínú Ọlọ́run ìwọ Ọlọ́run pé náà ń bẹ ipò ń bínú sí lọ bá àwọn ọmọ ìyá inú ẹ̀sìn Islam tán bá ẹ̀sìn ẹlẹ́sìn jẹ́ kó ní ìbínú Allah ń bẹ lórí wọn. sọ ìwọ dá ọ̀rọ̀ tí mo sọ ń padà àwa ṣẹ́bi lù ọ́ ó pé àwọn afá burú bóun ti ní burú ọgbọ́n kẹ́mi ọ̀sán tí ọ̀dà sí Jésù àmọ́ ọgbọ́n kí n bú ẹlẹ́sìn mi ni tó fi á ṣe àkójọ. irọ́ ló pa gbogbo ẹ̀sìn ló máa ń bú ìwọ ló bẹ̀rẹ̀ níbi ojúlàdé yìí kò sẹ́sìn tó ti bù rí o ti bú Kírísítẹ́nì rí ìṣẹ̀sìn lẹ bú jù
ìwọ ló bẹ̀rẹ̀ níbi ojúlàdé yìí tó ló sa wọn lẹ́nu wọn ò lè sọ̀rọ̀ ní ìsìnkú káàbà tí yín tẹ̀ ń dojú kan sọ̀rọ̀ ẹ̀sìn ẹlẹ́sìn ló máa bú ìbínú tó ló fẹ́ ìbínú aláwọ̀ tó ló fẹ́ ṣẹlẹ̀ orí rẹ̀ ní àná ti bẹ̀rẹ̀ kì í sórí ọmọ ọlọ́mọ ẹ má fọmọ ọlọ́mọ rí ẹ má sọ pé fọmọ ọlọ́mọ ẹ̀yin náà bímọ tí yín ìwà yín yẹn lọ tún ṣe níbi ojúlàdé yìí ẹ má fọmọ ọlọ́mọ sí pé bẹ́ẹ̀ fọmọ ọlọ́mọ sí pé èpè ó bá yín ìwà yín yẹn lọ tún ṣe ọmọ òdílé ẹnì kankan kànlẹ̀kùn ẹnì kankan kò gbogbo ọtẹ táwọn ọmọ ìyá yín ti pa ló ń di bọ́ǹkì kò inú àìsíkẹ́ ò jẹ́ yín lépè ẹ má fún lépè kò jẹ́ yín lépè rárá gbogbo èpè yín fúnra yín lẹ́fẹ̀ẹ́ nu ara lórí fúnra ara yín gbé ẹ sì rírú ẹ lọ́mọ ẹ sì pera yín lágbà gidi ságbàlagbà gidi máa fọmọ ọlọ́mọ lépè kí ló ṣe sọ́fọ́ gíláàsì mọ́tò yín ni àbọ̀bẹ́tà mọ́tò yín ọ̀fẹ́ lóhun òǹkálùkù bọ́sọ̀lọ́ òǹkálùkù sọ̀rọ̀ ni ọ̀fẹ́ lóhun náà nígbà ọmọ ìyá ti ń sọ̀rọ̀ ọmọ ìyá ti ń sọ̀rọ̀ ọmọ ìyá yín handicap ti ń sọ̀rọ̀ online ẹ̀yin ò sì fi gbèsè pé níwọ̀n ìsìnkè sí wàásù ọ̀lẹ́kọ̀ọ́ mọ̀ gbèsè pé ẹ̀sìn mọ̀ gbọ́mọ lọ́mọ sí pé ìwọ àwọn àgbàlagbà wo ti yín ṣáàṣì mọ̀ gbọ́mọ lọ́mọ sí pé ẹ̀ ń bá nílùú aṣọ yẹn fasọ ya bó bá fa orú ẹ̀ ya aṣọ ẹ̀ ló fa ya ẹ̀sìn mọ̀ gbọ́mọ lọ́mọ sí pé lórí kíni bàbá ẹ̀ mọ̀ sọ̀rọ̀ ẹ̀ mọ́ o èpè yín kó padà sí yín lẹ́nu tí wàá lè padà sí yín lẹ́nu kó padà sórí àwọn ọmọ yín ẹ mọ̀ fọmọ lọ́mọ lépè mọ́. àkójọpọ̀ gbogbo wa tó kù amára wa tọ́mọ wa bú ànábì wa nǹkan kẹ́mi mi ọbọ̀ lórí ẹ̀ wà lọ́ọ̀ ìta lọ tọ́wọ́ bá pin owó ọ̀sọ̀kúsọ tó ń sọ wà lọ́ọ̀. ẹ gbọ́ wọ́n ní tí o bá gbọ́ ìsọkúsọ tó ń sọ mọ́ láwọn kọ́ kẹ́mi àwọn bọ́ lórí ẹ̀ ẹ tọ́jú ẹ̀mí yín bó ṣe ń ṣe mẹ́sẹ̀jì ẹ̀ ní ìmọ̀ sí lọ bẹ́ẹ̀ mi yóò bàbá kó bọ́ ẹ tọ́jú ẹ̀mí yín ẹ má dún kọ̀ọ̀kan mọ́ lọ́mọ ẹ̀mí yóò fẹ́ bọ́ lórí ẹ̀ tí yóò bàbá kó bọ́ yóò mọ̀ ṣe mẹ́sẹ̀jì ẹ̀ lọ kò délé ẹnì kankan lọ́jà kò délé ẹnì kankan lọ́jà bẹ́ẹ̀ mi yóò bàbá kó bọ́ ẹ̀ kọ́kẹ́ mi yóò bọ́ lórí ẹ̀ lórí kíni lórí pọ́nmọ́lọ́mọ ó wá sí mídíà ó ń sọ̀rọ̀ sóyìn láwọn èèyàn ti sọ̀rọ̀ mídíà ni ṣé inú àìsíkẹ́ ní ọ̀kọ́ sọ̀rọ̀ mídíà ni ẹ lọ wòye mẹ́sẹ̀jì mùsùlùmí tó ti ń bẹ sọ̀rọ̀ ẹ̀ sẹ́sí mi tó wà online ẹ lọ wo ti christian tó ti sọ̀rọ̀ sẹ́sí mi kẹ́ wá ka gbogbo ẹ̀ kí ló kẹ́ christian pẹ̀lẹ́ sí yín kí ló kó christian pẹ̀lẹ́ sí yín nígbà àṣejù yín pọ̀ lójú pé wà jáde là fún yín lésì náà ẹ wá gbọ́mọ lọ́mọ sí pé ẹ wá ní ẹ kọ́kẹ́ mi yóò bọ́ lórí ẹ̀ bẹ́ẹ̀ bá sísẹ́ bá túwọ́ lọ́yọ̀ lọ́mọ orí ọ̀rọ̀ kọ́lọ́mọ jẹ́ kúrò lọ́rọ̀ kọ́lọ́mọ jẹ́ pé mi yín tẹ́ ní ẹ̀kọ́ kó gbọ́ padà bọ̀ náà ni tẹ́ bá túwọ́ lọ́mọ ẹ̀mí tẹ́ ní ẹ̀kọ́ kó bọ̀ kọ́lọ́mọ jẹ́ kó padà bọ̀ àwọn ìgbàdúrà kẹ́ sẹ́kù àgbàdúrà kẹ́ sẹ́kù tó bá kú báyìí ní òkú ọkà ni ẹ má fọmọ ọlọ́mọ sí pé mọ́ ẹ má gbé sí pé mọ́ ẹ fọmọ ọlọ́mọ lẹ̀ ẹ̀yin náà ẹ sọ̀rọ̀ ọ̀fẹ́ lóhùn ẹ sọ̀rọ̀ ẹ kú sẹ́ ẹ mọ bú Jésù ó ti dá láàrín fi yín ẹ tún bú Jésù ẹ tún bú òun ó sì mọ tagbá yín Jésù ti dá láàrín fi yín Jésù ti mùsùlùmí mọ̀ èyí tí wọ́n jí àgbàdo tí wọ́n tún kẹ́tẹ́kẹ́tẹ́ ni Jésù ti mùsùlùmí mọ̀ ọmọ Màríà ni Jésù ti mùsùlùmí mọ̀ ìyá Jésù mùsùlùmí mọ̀ ìyá Jésù ó tún ní fásitì nínú Kùránì tiwọn Jésù ti mùsùlùmí mọ̀ nígbà máa ka Kùránì ti máa sọ báyìí tí Bíbélì sọ báyìí ẹ mọ̀ sọ̀rọ̀ Màríà ọmọ Miriam wọ́n mọ̀ sọ̀rọ̀ Màríà àwọn kò mọ̀ sọ̀rọ̀ Miriam káràkítà méjì àwọn yàtọ̀ síra wọn àbẹ́ ẹ má dùn kókó mọ́ ọlọ́mọ ẹ kọ́kẹ́ mi yóò bọ́ lórí ẹ sọ̀rọ̀ gidi wà lẹ́sàn lórí ọmọ ọlọ́mọ ẹ kọ́kẹ́ mi yóò bọ́ lórí ọmọ ọlọ́mọ tẹ́yìn náà ti bímọ tí sọ̀rọ̀ lẹ́sàn. kódà ọkọjá bàbá tó bí mi kéèyàn ọ̀dà kan tí ọ̀dà sálẹ̀ sí Muhammad orí èrè òpè fún tó sùn orí ẹ ti dàrú gan pé Mugafalu. ṣe é gbọ́ ó ní kéèyàn ò bú abá tó bú ẹ̀hún ó ló tẹ̀ òun lọ́rùn ju kí wọ́n bú Àlàbí mọ́mọ́ lọ ó ní kí wọ́n bú abá tó bí òun gan pé ó tẹ̀ òun lọ́rùn ju kí wọ́n bí Àlàbí mọ́mọ́ lọ olórí rẹ̀ pé fún tó sọ olórí rẹ̀ ti dàrú gan kèésì òun ló bẹ̀rẹ̀ ihun tí ẹ bẹ̀rẹ̀ yìí kò kí ń ṣe Noah Ezekiel ló bẹ̀rẹ̀ àwọn ọmọ ìyá inú ẹ̀sìn Islam ẹ̀yin ní kẹ́ ẹ pera yín kẹ́ ẹ sọ pé ó yá o mùsùlùmí kí mùsùlùmí tó bá ti bú ẹ̀sìn ẹlẹ́sìn nǹkan báyìí làwa lẹ́yìn àwùjọ mùsùlùmí lẹ́ẹ̀mọ̀ ṣe fún kírísítẹ̀yìn ní ó ṣe bẹ́ẹ̀ káwọn oníṣẹ̀ṣẹ̀ ní ó ṣe bẹ́ẹ̀ káwá wo ẹ̀sìn tí ó ní popularity jù káwá wo ẹni tí ọkọ rẹ̀ káwá ẹni tí ọkọ bú ẹ̀sìn ẹlẹ́sìn àwọn òsì bú ẹ̀sìn ẹlẹ́sìn mímọ̀ sọ fún yín òótọ́ tó wà nú ẹ̀sìn tá a ti rí tá à ń sọ
ló ń bọ́ sí àpò òbínú ti yín torí gbogbo òótọ́ yẹn ó ń takun tẹ́yìn ti gbàgbọ́. àṣeyàn á mọ̀ sí èrè tó báyìí náà ni ìyá tó jọmọ lógún ọdún tó jọmọ fọgbọ òsì wa tí ó bá pọ̀ yẹ kó sí ilẹ̀ yín ọmọ ni kí ṣe torí pẹ́yìn tí wá wà ń bẹ tipẹ́tipẹ́ wọ́n fi yá àwọn àbá yín bẹ̀ sínú rọ yẹn yín náà sì tún kọ́ntínú rọ ṣe àwọn wàá lè dánú rò mọ́ ni omi sì mọ́ sọ pé tàwọn náà ò níwèé nǹkan tí màá kà fún yín but àwọn bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ nígbà tá a bá sọ̀rọ̀ fúnra yín lè àlọ́mọ rò fúnra yín lẹ́ẹ̀mọ ronú pé nǹkan báyìí kí ni ó sì bọ́ pọ̀lọ́mù tòótọ́ o kí ni ó sì bọ́ pọ̀lọ́mù tòótọ́ o ṣùgbọ́n mùsùlùmí ti tàn wá ẹ̀gbọ́n tó mọ wí wọ́n máa gbọ́ pé ìmọ̀lóládìí ni agbọ́n orí ògbé ìmọ̀lóládìí ni ìmọ̀yẹ́dà níbo nìyẹn mọ́ wa nígbà Muhammad kóró ọgbọ́n orí ẹ̀jọ́ tó sọ dìmọ̀ fẹ́yìn wọ́n sì ní kẹ́yìn mọ́ lọ́gbọ́n orí ti yín mọ́ tẹ́ àmọ́ pọ̀ gbọ́n orí ni Suratu Tawbah Surah chapter 9 verse 5 ẹ máa pa wọn ṣẹbọ níbi tẹ́ bá ti bá wọn Suratu Muhammad Surah chapter 7 verse 4 ẹ máa dí àwọn ṣẹbọ mọ́lẹ̀ ẹ máa bẹ́ wọn lọ́rùn sọ títẹ̀ mi bọ́ lára wọn àwọn tó bá tún kù ẹ tún dí wọn mọ́lẹ̀ kẹ́ kidnap wọn kẹ́ tún gba ransom ọ̀rọ̀ alálẹ̀yìn àbọ̀gbọ́n orí Muhammadu ẹ̀sọ́ dìímọ̀ irú ọgbọ́n orí tèmi yìí ó ju ọgbọ́n orí Muhammadu àti Muhammadu lọ ó ju Muhammadu fúnra ẹ̀ gan lọ ọgbọ́n orí tẹ́yìn jẹ́ pé ìmọ̀ ló dára gan ọgbọ́n orí ògbé ọgbọ́n orí eléyìí ó ju Muhammadu lọ ó ju Muhammadu lọ tó ọgbọ́n orí eléyìí ò lè sọ wípé kọ́ ẹ lọ́mọ pààyàn yín sẹ́ni lọ́mọ pààyàn tó níbi ojú làdé yìí ẹlẹ́ni wàlàwàlà àwọn ò ní kankan tá a bá yín fà ju pé mò ń fi ọwọ́ sọ̀yà fún evangelist Ezekiel pé kò sí ẹ̀rọ tí ó ṣe èpè eléyìí má gbọ́n ni kò jẹ́ yín lépè àwọn ọmọ ìyá yín tó bẹ̀rẹ̀ compilation in Islam àwọn ni ẹ̀kọ́ lọ dojú èpè yín kọ tá dojú èpè yín kọ wọn tí mo bá lè sọ̀rọ̀ ẹlẹ́sìn mọ́ ara wo àṣewà balẹ̀ ṣùgbọ́n tá à ń sọ yìí náà ọjọ́ àbòsí ti pẹ́ nínú ẹ lọ sí péjì handicap videos tó wà ń bẹ̀ thousands of video ni no Ezekiel kò tí sọ̀rọ̀ sí ju bí ọtá sọ̀rọ̀ sí fídíò bí a lè sọ̀rọ̀ sí 20 mbẹ́ táwọn ti sọ pé kó mọ́ sọ̀rọ̀ sí gbọ̀ngàn gbogbo fídíò táwọn ti ṣẹlẹ̀ ẹni káwọn náà lọ delete ẹ̀ gbogbo fídíò táwọn ti bà Jésù ló kọjẹ́ táwọn ti bú Christianity táwọn ti sọ̀yàn di mùsùlùmí táwọn sọ Christian di mùsùlùmí ṣé bẹ́ẹ̀ ní kan Ọlọ́run yàtọ̀ láti tó fi dẹ́ níwẹ̀ á pè kan Ọlọ́run ẹ̀ nídìí àti múyàn láti inú ẹ̀sìn kan sínú ẹ̀sìn kejì ẹ̀ kàn fáyìn láti inú yàrá kan bọ́ sí yàrá kejì ni àbí ẹni àti Muhammad àti Jesus ọmọ Abrahamu ni wọn nígbà tí ẹ kọ́ ọmọ bákẹ́rẹ́ ni wọn kílẹ̀ ṣe láti Christian di mùsùlùmí fún Jesus àti Muhammad ẹlẹ́mọ Abrahamu ni wọn kílẹ̀. ìwúrí ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀ dọ̀ ó sì máa fàṣẹ sí ní wàrà ṣe é sà tọdún yìí tó ti wọlé dé o. ọ̀wọ́n rin ọmọ aṣẹ́gilájẹ́ ẹ̀là àwòrí ọmọ làpúlà sọ̀rọ̀ ọ̀gbìngbìn kan gbogbo wọn gorí ìrókò wọn ń pariwo ajé tantan gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ bẹ́gbẹ́ pé làlùyọ lẹ́nu iṣẹ́ ò fẹ́ máa rí tajé ṣe kó o ṣòwò kó o bóde pàdé ìṣègùn ọ̀tá lójú ayé àti lójú ọ̀run ẹni tó ń wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ìjákulẹ̀ lórí ìwé ìrìnnà ní gbogbo ìgbà ò ti ń rí jẹrí mu tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́bìrìbì tètè máa bọ̀ níbi ìwúrí ọdún tuntun yìí èyí tó máa wáyé fún ọjọ́ 16 gbáko ní December ọdún tá a wà yìí kó o wá tọrọ gbogbo ohun tó fẹ́ fún ayé rẹ ní ti dáadáa káwọn alálẹ̀ ó sì máa fàṣẹ sí lójú ẹsẹ̀ àwọn tó wá lọ́dún tó kọjá ohun tí wọ́n fẹ́ ti tó wọn lọ́wọ́ wọ́n ti ń gbé ìgbésí ayé ìrọ̀rùn báyìí ìwọ náà má ṣàfira ẹ̀ wá gbọ́ o ẹ̀yin tẹ́ bá wà lọ́nà tó jìn lórílẹ̀‐èdè Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà ní èyíkéyìí orílẹ̀‐èdè ní Áfíríkà tó fi mọ́ ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tẹ̀lé ráàyè wá síbi ètò yìí físíkàlì ẹ̀ má fòyà ṣẹ́rí bí ìwúrí ọdún tuntun yìí bá ti ń lọ lọ́wọ́ ní December a ó máa ṣe fídíò kọ́l pẹ̀lú yín tí kálukú dẹ̀ máa ṣe ìwúrí rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní èmi kan ìwọ kan tó lóyìnbó ń pè ní one-on-one táṣe ó dẹ̀ máa gùn lójú ẹsẹ̀ privacy yín jẹ́ wá lógún gidi gan ni o àwọn tí yóò máa súre fáwọn èèyàn níbi ètò yìí mímọ́ ni gbogbo wọn wà àwọn alálẹ̀ ló ń gbẹnu wọn ṣàṣẹ elédùà ló fi ṣẹ́ rán wọn ó yá tó bá wà ní Nàìjíríà tàbí any country ní Áfíríkà bó sì jẹ́ lóyìnbó ló wà tètè pé àwọn hotline wa yìí kó book sílẹ̀ +2349 1504 91170 tàbí +2349 1504 91169 tó fi mọ́ +2347 0318 54347 ẹ̀yin tẹ́ ẹ bá wà ní ìpínlẹ̀ Ògùn àtàgbègbè ẹ̀ ẹ lè kàn sí ilé iṣẹ́ wa láti lọ book a wà ní number 55 OEA compound
along Old Ondo Benin Express Road adjacent Bena Farm Junction Ìjẹ̀bú Ìlẹsẹ̀ nípìnlẹ̀ Ògùn tàbí kẹ́ẹ̀kan sí OEA Herbs and Scrub Spices lórí Facebook at OEA_Aba lórí Instagram website wa ni www.oea/aba.com email address wa ni herbscrubs2019@gmail.com níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní December ọmọọba Ọlámilékan Olówu aláṣẹ OEA Herbs and Scrub Spices ló wí pé tèmi tiẹ̀ ò ní ṣòro ṣe o èéṣẹ́. Ẹ káàárọ̀ ẹ káàsán gbogbo ibi tẹ́ bá ti ń gbọ́ ohùn mi o orúkọ tèmi ni Ọmọ́wùnmí láti iléeṣẹ́ Renix àwa yìí náà là ń ṣe oògùn ìbílẹ̀ fún tó ń ṣe ara lóore tí a ti polówó sí àtẹ̀yìnwá a tún wá gbé nǹkan míì wá láti iléeṣẹ́ wa wà ń pè ní Renix Connect a ti ń ṣe tipẹ́ tẹ́ pé àwọn èèyàn ti ń jàǹfààní ẹ̀ tipẹ́ so a tún wá ní ká gbé sí ayélujára kí àwọn èèyàn púpọ̀ kan lè jẹ àǹfààní ẹ̀ so orúkọ ẹ̀ ni à ń pè ní Renix Connect fáwọn tí wọ́n bá ń wá olólùfẹ́ tó ń bá ń wá olólùfẹ́ àbí ẹni ọ̀n wáyàn kúnra tó ń jọ máa gbé ní ìrẹ́pọ̀ títí di ọjọ́ alẹ́ so ní iléeṣẹ́ Renix Connect ìpele mẹ́rin òun ni a pín sí àwọn packages ta ní ọ̀nà mẹ́rin ni ó wà àkọ́kọ́ òun là ń pè ní premium a dẹ̀ tún lè pè ní platinum ìkejì òun là ń pè ní gold package ìkẹta silver and the last one is the companionship for those of you seeking for love long time relationship that will lead to marriage we have it you can contact us at Renix Connect for this thing so the first one which is the premium or platinum so àǹfààní yẹturu ó wà nínú àwọn ìpele yìí ẹni tó bá lọ fún premium àwọn nǹkan tó máa jẹ́ ń bẹ̀ ó pọ̀ yanturu àkọ́kọ́ bẹ́ẹ̀ ni pé ẹni tí ó bá ń wá ìwé ìgbélùú bóyá bí a rí olólùfẹ́ kan tí ó níwèé ìgbélùú ó wá rí partner tí ó nífẹ̀ẹ́ tẹ́ pé ó dẹ̀ níwèé ìgbélùú tó pọ́n wá ìwé ìgbélùú ó máa rí ẹni tó bá mú premium àǹfààní yẹn wà fún àǹfààní mi tó tún wà ń bẹ̀ ni pé ẹni tí bóyá a ní bí event tó ń lọ lọ́wọ́ ní anywhere so ẹni tí ó bá wà ní premium package yìí tàdé tún pè ní platinum ó máa ní àǹfààní àti lọ sí gbogbo àwọn event bí a ní àwọn kan tó ń ṣe wedding àbí àwọn olólùfẹ́ tó ti jọ tá ti so wọ́n pọ̀ tí wọ́n wá fẹ́ ṣe ayẹyẹ so ẹni tó bá wà ní premium ó ní àǹfààní àti lọ sí ibẹ̀ so the second package òun là ń pè ní gold àwọn àǹfààní tí ẹni tí premium yìí jẹ òun náà ni gold máa ń jẹ ṣùgbọ́n a máa ṣe ìwáfin òfin tó ìyẹn ní background because àwọn ọmọlúàbí àwọn èèyàn dáadáa òun la máa ń kó sí àwọn packages wa so a dẹ̀ máa ṣe ìwádìí òfin tó ká tó lè gba èèyàn sí iléeṣẹ́ Renix Connect láti lè bá wọn wá olólùfẹ́ so àwọn àǹfààní tí àwọn tó bá wà ní premium bá jẹ òun náà ni àwọn gold máa jẹ so nǹkan tàdé máa ń mú ní kókó ní iléeṣẹ́ wa ni pé gbogbo privacy gbogbo anything nípa tàwọn customer wa a máa ń keep ẹ̀ our privacy is very very high we have a very high privacy we cannot link any of our customer privacy on social media so their privacy is very high so the next one is the silver ìpele kẹta òun là ń pè ní silver so àwọn òun náà ní àwọn àǹfààní tí ó wà nínú ẹ̀ tó wà ní silver but nǹkan tó pọ̀ yàtọ̀ nínú wọn ni pé ẹni tí ó bá mú silver kò ní àǹfààní láti rí àwọn tí ó bá wà ní gold àbí premium so àwọn tó bá wà ní silver nìkan ni ó ní àǹfààní àti wo profile wọn láti yan olólùfẹ́ ìpele ẹlẹ́kẹrin òun là ń pè ní companionship síta companionship yìí ó wà fún ọjọ́ orí òun ló determine àwọn tó máa wà nínú companionship yẹn because ó dàbí bóyá bíi bàbá àti ìyá tí partner wọn ti kú so wọ́n wá ẹni tó máa ṣe ìkejì ara wọn di ọjọ́ alẹ́ so ọjọ́ orí yẹn dẹ̀ bẹ̀rẹ̀ láti ọdún 50 ọdún which is 50 years old so àti ibẹ̀ ni wọ́n ti máa bẹ̀rẹ̀ ẹni tó bá fẹ́ lọ fún companionship ó gbọ́dọ̀ ti pé 50 ọdún kó tó di pé wọ́n lè jàǹfààní àwọn kan tó wà nínú companionship then nǹkan tó dẹ̀ wà nínú premium òun náà làwọn tó bá wà ní companionship yẹn máa jẹ nílé iṣẹ́ Renix Connect dẹ̀rẹ́ ẹni tó bá tún wá iṣẹ́ náà wọ́n tún ní àǹfààní àti rí iṣẹ́ láti ara ilé iṣẹ́ Renix Connect so gbogbo ẹ̀yin èèyàn ẹ pè wá ẹ kàn sí wa láti lè bá yín wá olólùfẹ́ àbí iṣẹ́ àbí ìwé ìlú ní ilé iṣẹ́ Renix Connect ẹ pè wá sí àwọn nọ́mbà tí ẹ ń wò ní ojú wọn rí láti lè wá olólùfẹ́ àti ẹni tí ẹjọ́ máa wà títí di ọjọ́ alẹ́ ẹ ṣé gan-an. ẹ sọ wọn láti àbọ̀dọ̀ àbọ̀yọ